bàbá o. Yes, sir. Amọ̀pọ̀ rẹ̀ yan. Àwa nìyẹn o. Láìpẹ́ yìí ni ẹni tí wọ́n sọ pé olódẹ́gbà ní àárín ìwé jẹ́ ìṣe tíátà ìyẹn Alhaji Sanyaolu Charles Olumo Àgbákò. Bàbá wa wọ́n jáde ní ayé. Olumo Àgbákò bẹ́ẹ̀ ni. Bàbá yìí ìwé ìròyìn ni Àgbákò tẹ́yìn náà tó wọ́n sẹ́yìn ṣùgbọ́n tí àwọn táwọn wò wọ́n lé táàmọ̀ dáadáa. Mo kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí gígùn tọ́lọ́run fún bàbá yìí tó fi wá di pé bàbá Charles Olumo nígbà tó lọ́jọ́ dé ó fọ́ ọ̀rọ̀ rí kú ni kìí ṣe pé bàbá sọnù àwọn tí wọ́n lókùnrin àbí bàbá ya wèrè ẹ̀wọ̀n gbé lọ gbà ìwòsàn títí tí bàbá fi kú. Bàbá àti ni nínú ọdún yìí a sì jọ wà lókè sàn bí ọ̀nà mẹ́ta nínú ọdún yìí kódà lẹ́nu bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn bóyá ló ìtọ́sẹ̀ mẹ́ta a sì jọ wà ní Èkó club ní Sùúrùlérè tí bàbá wá bẹ̀ tí gbogbo wa máa bá bàbá dàpàrà bàbá yìí máa tún ṣàdúrà bàbá ti súnmọ́ bàbá tó kí bàbá èmi ni lágbájá o torí bàbá ò fi gbogbo ara dáyàn mọ̀mọ́ dání èmi ni lágbájá o bàbá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà. Bàbá jẹ́ nínú eré tíátà bàbá Charles Olumo wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú ẹni tó máa ń fi taratara ṣe acting pé èèyàn ń ṣe tíátà o èèyàn ń fara ṣe tẹmọ ọ̀tọ̀ ní kéèyàn ṣe tíátà kan ní ó tà ń ṣe bàbá Charles Olumo Àgbákò tí páàtì bá pa ìwọ àti ẹ̀pọ̀ wọ̀ gan mọ̀ pé Àgbákò ló bá ti tẹ̀ yìí tó bá jẹ́bi ká nàyàn àtijọ́ wà nù sinimá kan rí like father like son I think so many years back tí ó jẹ́ pé bóyá àti ọmọlẹ́yìn bàbá Àgbákò ń bẹ̀ nígbà tí bàbá máa nà wá àfi bíi pé èèyàn ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ tó tán bá fẹ́ act wọ́n act gan tẹ̀ máa mọ̀ pé acting bàbá rèé lẹ́yìn yàtọ̀ sí pé bàbá ń ṣe páàtì oníjàgídíjàgan àwọn acting bàbá tó máa ń dẹ́rìn pààyàn àwọn òyìnbó àsọlúra àwọn òyìnbó mẹ́rìírí láìkí inú sinimá ọjọ́ alẹ́ fíìmù ọjọ́ alẹ́ tó wà lọ́nà tá a ṣe láìpẹ́ ibẹ̀ ni bàbá ti ní do you want to die jẹ́jẹ́lé tipátipá ọ̀tọ̀ àwọn òyìnbó bẹ́ẹ̀ acting bàbá ń dùn mọ́ yàn nú. Then àwa wà lórí platform kan gbogbo àwọn onítíátà àgbààgbà onítíátà tí arábìnrin kan dé Yàmọ́dù tó kó wa jọ sínú platform yẹn. Nínú platform yẹn a máa dá wàdà a máa dá para máa ṣe ń dá para dá wàdà yẹn bàbá Charles Olumo àwọn náà a máa dá sílẹ̀ kọ̀ọ̀kan ẹ pẹ̀lẹ́ o mo kí yín o á dáa fún yín o ńgbà tó dàrin kan bàbá ní ẹjọ́ o mo ní kí n sọ fún yín tí mi ò gbé mọ́ o ọmọ mi Ìwà Motúnráyọ̀ a máa bá mi sọ nǹkan tí mo bá fẹ́ sọ fún yín o bẹ́ẹ̀ ni ọmọ yẹn dẹ̀ máa ń bá wa sọ̀rọ̀ ìyẹn Motúnráyọ̀ kí Ọlọ́run ọba kó bá mi da òun náà lágbà kó òun náà rọmọ tọ́jú ẹ̀ tóró tọ́jú bàbá ó dúró ti bàbá bí bàbá ń jáde òun ló máa mú bàbá wá bí bàbá wà lé ọmọbìnrin yẹn Motúnráyọ̀ Ìwà òun ló ń dúró ti bàbá even bí bàbá ṣe dákẹ́ báyìí orí platform yẹn ní Túnráyọ̀ kan pariwo ló send voice message yéé ẹ gbà mí o bàbá ti kú o Àgbákò ti dákẹ́ o Àgbákò ti kú o. Mo jẹ́ ẹni àkọ́kọ́ tí mo kọ́ respond sí mẹ́sẹ̀gì ẹ̀ tí mo dẹ̀ ṣàdúrà fún pé òkú bàbá kò sí bí arúgbó ṣe lè tó tí èèyàn máa fẹ́ kó lọ òkú bàbá òun ṣòkú ọ̀fọ̀ òkú ìdùnnú òkú ayọ̀ ni bàbá ṣe dáadáa nígbà ayé wọn ojú ayé wọn dáa mo dẹ̀ nígbàgbọ́ pé ọ̀run wọn náà dáa ẹ̀yìn tán filẹ̀ kò ní bàjẹ́ gbogbo àwọn onítíátà ẹni máa kú àdàgbà ànírógun àtẹ̀yìnkú mọ́ irú ikú bí ikú bàbá Charles Olumo Àgbákò la fẹ́ láàrin àwọn òṣèré.